ẹ má fún àwọn òṣìṣẹ́ wa ní rìbá mọ́, fáìní yín ní kẹ́ ẹ san. Alákòóso àjọ ẹ̀ṣọ́ ojú pópó kìlọ̀ fáwọn awakọ̀. Alákòóso àjọ ẹ̀ṣọ́ ojú pópó lórílẹ̀‐èdè yìí Shehu Mohammed ti kìlọ̀ fáwọn awakọ̀ láti dẹ́kun fífún àwọn òṣìṣẹ́ àjọ náà ní rìbá nígbàkúgbà tí wọ́n bá ṣẹ̀ sófin ìrìnnà. Dípò eléyìí, Shehu sọ pé fáìnì tó yẹ kí wọ́n san ni kí wọ́n lọ san sáwọn ilé ìfowópamọ́ tí àjọ náà fọwọ́ sí. Ìlú Àbújá ni alákòóso àgbà yìí ti sọ̀rọ̀ náà lọ́jọ́ Monday. Ó ní àjọ FRSC kò dunnú sí ìwà gbígba rìbá àtàwọn ìwà ìbàjẹ́ mìíràn, pẹ̀lú ìkìlọ̀ pé onímọ́tò tí ọwọ́ bá tẹ̀ pé ó fẹ́ fún àwọn ọmọ àjọ náà ní rìbá yóò fi mú dánrin òfin. Gẹ́gẹ́ bó ṣe wí, ó lòdì pátápátá sí òfin iṣẹ́ wọn láti gba rìbá. Tí ẹnikẹ́ni bá ti ṣẹ̀ sí òfin ìrìnnà, ṣe ni kó gba báǹkì lọ láti san fáìnì, kì í ṣe àpò ẹnikẹ́ni ni wọ́n gbọ́dọ̀ sanwó sí. Bákan náà ló kìlọ̀ fún àwọn ọmọ àjọ náà láti má ṣe béèrè rìbá lọ́wọ́ àwọn awakọ̀ mọ́, nítorí ìyà ńlá ń bẹ fún ẹni tí ajere irú ìwà bẹ́ẹ̀ bá sí mọ́ lórí, tí àwọn aráàlú bá lè fi tó àwọn aláṣẹ létí. Ó ní àǹfààní wà fáwọn aráàlú láti fi ẹjọ́ òṣìṣẹ́ àjọ FRSC tó bá béèrè rìbá lọ́wọ́ wọn sùn lórí Facebook, Instagram, Twitter àti YouTube. Mohammed gbóṣùbà fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti máa ń tú àṣírí ìwà ìbàjẹ́ láàrin àwọn òṣìṣẹ́ àjọ náà síta láì ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Ó sì rọ̀ wọ́n láti túbọ̀ máa bọ̀wọ̀ fún òfin ìrìnnà ojú pópó.